tó sì bá pọ̀ níbì kan yìí tí máa jáwọn èèyàn jẹ lọ ọ̀nà tó máa gbà wọlé náà nìyẹn láti kójọ kájọ pé ọ̀nà àbáyọ simple ni kò nira tó bá wọn tó o bá ti mọ kóòdì ayé ẹ ọ̀rọ̀ ẹ máa já sí rọrùn ṣé òun gan tó jẹ́ mẹ́mbà ṣé tiẹ̀ gan já sí rọrùn ní gùn yẹn kì í ń bọ̀ wá bẹ̀ yẹn agbègbè ìlú tá a bára wa kí ni wọ́n contribute nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa tó jẹ́ pé tí yóò bá jẹ́ pé èèyàn fẹ́ bọ́lọ̀ nírọ̀rùn. ìṣòro àwa mùsùlùmí rèé o pẹ̀lú ẹ̀yin ìjọ RMQK ìjọ tẹ̀ ń worúkọ wọn lókè mi yìí ìṣòro táwa mùsùlùmí ní pẹ̀lú yín rèé ìjọ yìí èmi ò tiẹ̀ mọ̀ páwọn kan ń jẹ́ bẹ̀ tí wọ́n insist nínú ayé kètí ìjú bíi 3 days lọ́nsìn tèmi ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ àwọn kan wá ń mẹ́sẹ̀jì mi pé ẹ ní sọ̀rọ̀ nípa àwọn ìjọ RMQK ni àwọn ò ní jẹ́ bẹ̀ pẹ̀lú yọ̀ǹda láàárọ̀ èní ni mo tún láǹfààní láti lè gbọ́ ọ̀rọ̀ lẹ́nu kan nínú àwọn mẹ́mbà wọn mo wá rí wípé ẹ ní sọ̀rọ̀ pẹ̀lú bí tẹ́ fẹ́ há sí yìí ìṣòro tí àwa mùsùlùmí máa ní pẹ̀lú yín rè ẹ bá jẹ lọ kò bá má dariwo tó bá jẹ pé ẹ lọ mọ́ ìsìláàmù tiwa ni àmọ́ gbà tẹ́ ti lọ ọmọ yẹn egbò tó nípìlẹ̀ ní Islam a sì mọ iye tuntun tó gbọdọ̀ tibẹ̀ jáde torí pé Islam wa kẹ́nìkan jáde lónìí kó ló ń fẹ́ rìnrìn àjò ẹ̀mí wájú ó yẹ ń pò ń ti dànábì Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ni ó dènà rẹ̀ pé ọ̀gbá wà yìí ọ̀kì í sànábì torí pé alẹ́rìí tó so lẹ́nu pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islama dinan Ọlọ́run ní ìsìláàmù ti pé ìdẹ̀ra rẹ̀ ti parí ẹnìkan ò ní mú tuntun wá mọ́ òfin ẹ̀sìn wa níbi tí ìsìláàmù bá fọ̀rọ̀ sí pé ibi tó yẹ kó wà ní àwọn èèyàn kan ń bẹ oore tọ́lọ́run ṣe fún ìsìláàmù ni wípé bí wọ́n bá lọ ní lòfin yẹn Ọlọ́run sí àwọn kan kò táwọn fẹ́ lò táwọn kan bá fẹ́ sọ ìbàjẹ́ di ẹ̀sìn Ọlọ́run lo àwọn kan àwọn ò ní dákẹ́ tí wọ́n bá rí wípé ẹ fi kálukú lẹ̀ rárá ìwọ lọ nìkan sí ìwọ lọ mọ tó kù lẹ́yìn ikú ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn nínú ẹ̀sìn yìí ìpalẹ̀mọ́ tí wọ́n fún kú ìṣẹ́jú ni oore tọ́lọ̀ ń ṣe fún ìsìláàmù nìyẹn ṣẹ́wárí ìṣòro tó wà ń bi ọ̀rọ̀ yìí ni wípé ọ̀rọ̀ yìí máa àfi ká má dákẹ́ bẹ́ẹ̀ wá tó ní àìdákẹ́ bá a ti ń fan rere wọn yìí pé ìjọ kan bẹ tí ń jẹ́ RMQK yìí bẹ́ẹ̀ mi ò ti gbọ́ rí àwọn kan ò gbọ́ rí tẹ́lẹ̀ ó súnmọ́ kó jẹ́ pé àwa gan la tún fún wọn ní popularity báyìí dédé ìgbà tá à ń fan rere wọn yìí làwọn kan tó wá jáde láti máa ṣe fáńdíìsì pé àwọn wo ní ń jẹ́ bẹ̀ gan ó lè tanná wá di pẹ̀lú ìṣòro kan sí kejì ó sì lè dára wọn àwa nítorí àwọn tí ó dára wọn káwa ó dákẹ́ al-hidayatu biyadillah ká máa fan rere pé wọn kì í ṣe mùsùlùmí o bọ́ ọ bá ti ránú àwọn eléyìí ọ ti lọ ó bó ti fún ọ àmọ́ nígbà tí wọ́n fẹ́ lọ mọ́ Islam káwa dákẹ́ ká torí àwọn tí wọ́n lè torí ẹ̀ gbàtàjẹ rárá tiwa ní hidayatu bil bayan ká ṣàlàyé ntọ́lọ́hún wí ní hidayatu tawfiqi biyadillah ìdáyà kúwa pé kí núrù ìdáyà pé kọ́lọ́hún tan ìmọ́lẹ̀ ìmọ̀nà síyanú ẹ̀mí agbára ẹnìkan ọ̀ka Ọlọ́run nìkan ni màá fọ́nà mọ́yàn ká fan rere ká fọn popularity kò túmọ̀ sí pé ẹni tọ́lọ́hún bá ní òní sọnù òun gan tó bá wọn pàdé tó bá jẹ́ni tó ní tàrajà wa yìí lọ ìpè ní ọmọ ṣe wọn kì í ṣe mùsùlùmí àmọ́ wọ́n lọ mọ́ Islam yóò dariwo yóò dẹjọ́ yóò dìyẹn panyẹrin torí pé Islam ọmọ tó gbọdọ̀ bí irú eléyìí kọ́ kò sí ẹ̀tọ́ tó kan tí Islam gbọdọ̀ pẹ̀ka sí kò gbọdọ̀ takò fi ẹ̀sìn wa kò gbọdọ̀ jẹ́ pé níta alágbọ̀ọ́yé ní ọ̀wà gbógun tì níbi tí wọ́n ti wọlé nínú ọ̀rọ̀ mẹ́mbà àwọn tí mo kọ́kọ́ gbọ́ ó ní ibi tí wọ́n gbà wọlé náà rèé wọ́n mọ̀ pé òsì pọ̀ lábẹ́ kádàrá Ọlọ́run ní tíjọba dá sínú ayé ọ̀pọ̀lọpọ̀ ibẹ̀ náà ni wọ́n gọ sí látara àwọn èèyàn fẹ́ tàn sẹ́ ó ní simple code ń bẹ tó jẹ́ pé simple code làwọn míì nídìí nínú ayé wọn táyé wọn fi já sí rọrùn ó wá ní Ànábì sallallahu alaihi wasallam ó ní ṣèbí máa gbàwẹ̀ ńjọ́ Monday
ó nígbà tí wọ́n sì bi léèrè pé kí ló dé tí fi ń gbààwẹ̀ níjọ́ Monday ó ní torí pé wọ́n bí òun níjọ́ Monday ni. Ó ní yẹn ni wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ní special day prayers day tiwọn sọ pé sàárà ní ọjọ́ tí sàárà tiẹ̀ gbọ́dọ̀ bọ́ sí. Àwọn ọjọ́ yìí níjọ́ ìrìn àjò ẹ̀mí tó já sí pé níjẹ́ mùsùlùmí tiwa ẹ̀mí yìí ẹ̀mí a máa rìnrìn àjò láàrin seconds nísìn. Ẹ̀mí a máa téèyàn nájà téèyàn darí ọlákòókò ní time tó o bá ti pa lọ́lọ́sìn ẹ̀mí máa rìnrìn àjò. Àmọ́ kí ló sọ lẹ́nu wípé rárá torí pé ẹ̀mí ìrìn àjò ẹ̀mí Ọlọ́run wàyà sí àlùnáka àní rúhì kúlẹ̀ rúhù min hamri rabbi wa ma utitum minal ilmi illa qalilan. Ọlọ́run ni wọ́n bọ̀ wá bẹ̀rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam nípa ẹ̀mí sọ fún wọn pé ẹ̀mí o min hamri rabbi àṣì Ọlọ́run ni wa ma utitum minal ilmi illa qalila. Ọlọ́run lòun ò fẹ́ nìkan nímọ̀ nípa ẹ̀ àfi níwọ̀n bá. Ìmọ̀ eléyìí làwọn aláwọn fẹ́ mọ ọ̀nà ìmọ̀ ẹ̀mí ntẹ́mi bá ní káwọn ó ṣe ntẹ́mi bá gbé wá pé ẹ̀mí máa darí èèyàn pé bọ́ ti fẹ̀mí darí ayé rẹ̀. Kò sí mà lágbára ibi tó sì bá pọ̀ sí làwọn ẹlẹ́kọ̀ọ́ fi ní kádàlẹ̀ fákírù an yakuna kufran. Tó sì bá pọ̀ nbì kan yìí tí máa jáwọn èèyàn jẹ lọ ọ̀nà tá máa ń gbà wọlé náà nìyẹn láti kójọ kájọ pé ọ̀nà àbáyọ simple ni kò nira tó bá wọn. Tó bá ti mọ kóòdì ayé ẹ ọ̀rọ̀ ẹ máa já sí rọrùn. Ṣé òun gan tó jẹ́ mẹ́mbà ṣé tiẹ̀ gan já sí rọrùn ní gùn yẹn kì í ń bọ̀ wá bẹ̀ yẹn agbègbè ìlú tá a bára wa kí ni wọ́n contribute nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa tó jẹ́ pé tí yóò bá jẹ́ pé èèyàn fẹ́ bọ́lọ̀ ní rọrùn èèyàn yí ẹsẹ̀ àgẹ̀rẹ̀. Ó wá ní àwọn kóòdì lèèyàn gbọ́dọ̀ mọ̀. Tẹ́ ẹ bá lọ mọ́ ìsìláàmù ni ẹ fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ẹ fi gbé lọ bí Ànábì sallallahu alaihi wasallam gbààwẹ̀ níjọ́ Monday. Kálẹ̀ declare ara yín wípé ntẹ́ gbé wáyé o kì í ṣe lànà mùsùlùmí kì í ṣe lànà kankan ẹ sì máa bá wa ka hadisi kọ̀ọ̀kan láti lè fìdí ntẹ́ yìí náà gbé wá múlẹ̀ ẹ máa bá wa tẹnubọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn wa ẹ jẹ lọ lẹ́yìn káàkiri máa sọ fáwọn èèyàn pé ẹ má tẹ̀lé wọn o ẹni àánú ni wọn nínú àwọn tọ́lọ̀ ti sọ pé àgbọ̀dọ̀ tẹ̀lé nìyẹn.